أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشر في الحياة الدنيا وفي الآخرة الله أكبر لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم هذا بيان للناس وأبقى سلطان الواعزين وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالب يا صاحب البيان أنت فصيح اللسان ثم سليم الجنان من بين إنس وجان يا واعظا بالقرآن كم راويا لزمهان يا من بقول لأدنان يعز بين الإنسان يا لبنة لبنيان أنت كشيخ جرجان لا سيما ساباني في النطق بل في البيان كمجاني وحيراني وناشد للأغاني أنقذته بالقرآن أدها حبيب الرحمن يا ربنا يا ديان طول حياة البيان مع دوام الأمان بجاه شيخ تيجاني كي شيخنا من شيطاني وشر كل الجمعان بشيخنا محي الدين عبد القادر جيلاني يا ربي هيد عناني على تجاه الأعيان بوازه لمرجاني في ساهر البلدان ثم صلاة الرحمن على الرسول العدنان من جاءنا بالبيان ثم أتى بالبرهان وعلي والإخوان وصابئوا للإحسان والتابعين للقرآن وكل من في البيان يا صاحبا للبيان أنت فصيح اللسان ثم سليم الجنان من بين إنس وجاني بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين 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 يا الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين آمين. اللهم صل صلاة محسنة على سيد المحسنين آمين. وعلى آله وصحبه حق قدره
ومقداره العظيم آمين. آمين يا الله. ẹni ìjókòó oríire tá a wà ń bẹ̀ yìí. ìjókòó eríire tá a wà ń bẹ̀ yìí. kì í ṣe ìjókòó wáàsí. kì í ṣe ìjókòó wáàsí. nǹkan méjì péré la fẹ́ ṣe níjókòó yìí. nǹkan méjì péré la fẹ́ ṣe níjókòó yìí. ìwọ tí méjèèjì yìí ọba tọ́ sí. ìwọ tí méjèèjì yìí tí ó bá tọ́ sí. má bá wa ṣe máa ṣe ń tọ́ bá kàn ọ́. má bá wa ṣe máa ṣe ń tọ́ bá kàn ọ́. ẹni àwa kì í sọ pé kéèyàn ò dákẹ́ kó má ṣàròyé. àwa kì í bẹ̀yàn pé kó dákẹ́ kó má ṣàròyé. torí pé kéèyàn ṣàròyé òun ó lè pàdé nǹkan ẹyọkan nínú méjì. kéèyàn ó ṣàròyé òun ó lè pàdé nǹkan ẹyọkan nínú méjì. nígbà míì nígbà míì kéèyàn ṣàròyé ńgbà míì kéèyàn ó ṣàròyé ńgbà míì a sì máa mú èèyàn pàdé ìyọ́nú Ọlọ́run. a sì máa mú yàn pàdé ìyọ́nú Olúwa. wọ́n ní ọ̀rọ̀ lọ́sọ tó fi ṣe ríire. wọ́n ní ọ̀rọ̀ lọ́sọ̀ ló fi ṣe eríire. ìgbà tó yẹ kó sọ kò dákẹ́. ìgbà tó yẹ kó sọ̀rọ̀ kò dákẹ́. bí irú ọ̀rọ̀ wo. bí irú ọ̀rọ̀ wo. ẹ yòó ń bá nàbì kí n gbọ́. sallallahu alayhi wa sallam. gbogbo iye àwọn tí wọ́n wí wọ́n ti rí ìyọ́nú Ọlọ́run. gbogbo yẹ àwa tá yorùbá nàbì wọn ti rí ìyọ́nú Olúwa. tó yòó ń bá nàbì lẹ́ẹ̀kan sí. sallallahu alayhi wa sallam. gbogbo iye àwa tá a wí wọn àti láṣeyọrí. gbogbo yẹ àwa tá wí wọn àti láṣeyọrí. tó wí lẹ́ẹ̀kan sí kó lókè dáadáa. sallallahu alayhi wa sallam. gbogbo iye àwa tá a wí ni. gbogbo yẹ àwa tá wí ni. àti bẹ̀rẹ̀ oríire àti parí oríire. àti bẹ̀rẹ̀ oríire àti parí oríire. àwọn màláíkà ti kọ́lẹ̀ fún wa. àwọn màláíkà ti kọ́lẹ̀ fún wa. ẹ rí i pé ọ̀rọ̀ la sọ òun. ẹ rí i pé ọ̀rọ̀ la sọ òun. láì fi sọ pé kéèyàn ọmọ sọ̀rọ̀. láì fi bẹ̀yàn yín pé kéèyàn má sọ̀rọ̀. torí pé ó lè sọ yìí tí ó fi ṣe kòńgẹ́ ìyọ́nú Ọlọ́run. torí pé ó lè sọ èyí tí ó fi ṣe kòńgẹ́ ìyọ́nú Olúwa. bí èyí tá a sọ yìí. bí èyí tá a sọ yìí. àyè sì sọ pé kéèyàn ọmọ sọ̀rọ̀ ńgbà míì náà. àyè sì bẹ̀yàn yín pé kéèyàn má sọ̀rọ̀ nígbà míì náà. torí pé gbogbo bí ó ti ṣẹ̀ wọ́n tí wọ́n fà á lọ́lọ́run lọ́wọ́. torí pé gbogbo ibi tó ti ṣẹ̀ tí wọ́n ti fà á lọ́lọ́run lọ́wọ́. ọ̀nà tọ́lọ́wọ́n gbà mú náà ni pé kọ́lọ́wọ́n máa sọ̀rọ̀ lọ́wọ́ kó wọn máa wá sọ tiẹ̀. ọ̀nà tólúwọ́ gbà mú náà ni pé kólúwọ́ máa sọ̀rọ̀ lọ́wọ́ kóun náà máa wá sọ tiẹ̀ kó máa fi dìtọ̀ Ọlọ́run lọ́wọ́. tẹ bá ní kírú ẹni bí ọ̀dákẹ́. bẹ́ẹ̀ bá ní kírú ẹni bí ó dákẹ́. àwọn tí wọ́n fà á lọ́lọ́run lọ́wọ́ báwo lọ́lọ́run ó ṣe bá a. àwọn tí wọ́n ní yóò kó tiẹ̀ ń wájú báwo làdúrà tí wọ́n náà ti fẹ́ gbà lérí ẹ̀. kémi pẹ̀lú rẹ ká lè ṣe kòńgẹ́ ìyọ́nú Ọlọ́run. kémi pẹ̀lú rẹ ká lè ṣe kòńgẹ́ ìyọ́nú Olúwa. ká má ṣe kòńgẹ́ ìbínú Ọlọ́run. ká má ṣe kòńgẹ́ ìbínú Olúwa. sọ pé la ilaha illallah. la ilaha illallah. ajabibu. akramakumul karim. ẹlòmíín ronú sí pé àbí kò wọ́n wí àbí kò wọ́n má wí. ẹlòmíín ronú sí gbólóhùn yìí pé àbí kò wọ́n wí àbí kò wọ́n má wí. dákun wí sọ pé la ilaha illallah. la ilaha illallah. ẹni tí ń di ọ lọ́wọ́ tí òjò wí o. ẹni tí ń di ọ lọ́wọ́ tí òjò wí o. aláyànlé tiẹ̀ nu. aláyànlé tiẹ̀ nu. òun ni wọ́n fi ṣàtakò ńjọ́ tó bá ṣe ríire. òun ni wọ́n fi ṣàtakò eríire yín pé ńjọ́ tí wọ́n bá fẹ́ gbé eríire òun ni ó máa di ọ lọ́wọ́. ìwọ mọ̀ wá gbà fún un. má gbà fún o èṣù nù o. sọ pé la ilaha illallah. la ilaha illallah. muhammadur rasulullah. muhammadun rasulullah. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. àwọn ìyá eléríire tí wọ́n wọlé lákòókò tá àwọn ìyá eléríire tí wọ́n wọlé lásìkò tá yóò bá nábì lọ́wọ́ yìí. ẹ̀yin eléríire ẹ tètè bá ń wábì kan fún wọn kí wọ́n jòkó. ẹ̀yin eléríire ẹ wáyè fáwọn eléríire kí wọ́n tó tẹ̀ jòkó ń bì kan. ẹ má kíyàn bẹ́ẹ̀ yẹn kíyàn ẹ má dáhùn. bẹ́ẹ̀ yẹn bá kíyàn ẹ má dáhùn. kẹ́ ẹ lè tètè jòkó síbi eríire yìí. kẹ́ ẹ lè tètè jájọ sí eríire yìí. ọ̀ya ẹ yóò ń bá nábì lẹ́ẹ̀kan sí i. sallallahu alayhi wa sallam. nǹkan méjì náà la fẹ́ ṣe kì í ṣe wáàsí. nǹkan àkọ́kọ́ á dúpẹ́ fọlọ́hun. nǹkan kejì á wá ṣàdúà. àfàwà ìmáàmù Ajẹ́tùmọ̀bí gbogbo ibi tẹ́ ẹ bá wà eríire wà ń bẹ̀ aláràfà mi. nígbà tá a lọ jámúrà tá a lè jùkò
mo ti wá jùkọ̀ mi tán èmi tètè mọ̀nà lé mọ́ká nígbà tí ó jọ 2001 ní ti ń lọ fa àmọ́ mo bá lọ jámúra òun ní wàá dúró ìmọ̀ wẹ̀ tí ọmọ lọ ọ̀nà lé wa. kì í sọ̀nà lọ́rìn. torí tí ń bà mí lẹ́rù ni pé kan wá àná sí pé àrí Sohibul Bayan ni wọ́n láti jẹ́ táwọn ò ti wọlé. nígbà táwa padà wá rí wọn ẹsẹ̀ wọn wá wúwo lè jẹun mọ́. èmi máa wá farabalẹ̀ wẹ̀ tí ọmọ lọ ọ̀nà lé. pété fà lásọ. bí mo ti wá dúró tí ń wo pé ta ni tẹ̀lé lọlé o wọ́n bá rí ìmọ̀ máa jẹ tuma bí. ìmáàmù ẹ̀yin náà wá wọ́n lè àjọ wá ní onítọ̀ ọ̀nà bo ní ilé tí wọ́n ní international làwọn náà bá wà àmútọ̀ mo ní tẹ́ǹtì náà tẹ́ náà lèmi ń lọ wọ́n lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ àwọn nù sẹ́ẹ̀sì dábẹ́ mọ̀ wọ́n làwọn dábẹ́ mọ̀ ẹja jọ mọ́ lọ. àwọn ti kiri kí tẹ́lẹ̀ ní. ọwọ́ àyà mi lẹ́nu pé báwo ló ṣe yí àfàjẹ tó mo ní ẹ ti wá jámúra yìí di wọ́n lákọ̀ọ́kọ́ táwọn wà náà ni. àti sẹ́sù àlíkà kiri ní rẹ̀. àwọn ọlọ́run fi ṣe sábàbí mi tààrà bíi tẹ́ǹtì wa báyìí ni wọ́n mú mi lọ. ọlọ́run ò ní jẹ́ inú ojú nù. àmín. ìmọ̀nà ọlọ́run ń bẹ lára yín kò ní kú láyéláyé. àmín. ó kí afáwọ̀ lárúgbó. ọmọlọ́kọ̀ ayẹ tó. eríire ńláńlá fún gbogbo àwa tá a wà ń bí lónìí. ẹ wo bí afáwọ̀ lárúgbó bí wọ́n ti ṣàdúà fún wa báwọn àgbàlagbà ti máa ṣe àdúrà tí yín náà gbà. àmín. àwọn afáwọ̀ alabrar ìbejì ìdùnnú ìbejì àánú ìbejì gbígbàdúà wọ́n wá gbajúmọ̀ púpọ̀ gbogbo ibi tó dáa tó lóko ìbẹ̀lẹ̀ ti máa rí wọn ibi ọ̀dọ̀ ọ̀nàrẹ́bù Owólabí àwọn náà ni ọ̀nàrẹ́bù Saliu Mustapha àwọn náà ni ọ̀nàrẹ́bù Aládì àwọn náà ni ọ̀dọ̀ gómìnà àwọn náà ni ọlọ́run níjọ́ bàjẹ́ o. Yàyà Sẹ́ríkì àwọn náà ni. mo kì í gbogbo ẹ̀yin afa ńláńlá afa wa tí wọ́n darí ètò fún wa afa wa Bube mo kì í afa wa Adam mo kì í afa wa Mudasir Akoto mo kì í àwọn afa tí wọ́n ṣe mọ́díwù àwọn afa tí wọ́n ṣe síkìrì gbogbo ẹ̀yin afa ńláńlá lóko ẹ dákun ìfẹ́ kí á bà kókò jẹ́ gbogbo àwọn ìyá tí wọ́n jókòó yìí ẹni tó ní tí wọ́n tún fẹ́ ṣe ni wọ́n ṣe ara wọn àfa táwọn bá ti rí àdúrà a lè má dìde dọ̀la kọ́dà bí wọ́n náwó fún wa bá pàǹsá àdúrà kìí sú àwa torí pé ṣe ẹ wa ni táwọn náà bá tún jẹ́ ni tí ń jókòó ń bí àdúrà ti ń kánjú kílẹ̀ mọ́ wa bá lára wa a ṣe pé ìta bá láṣẹ fún yín tẹ̀ bá ṣe ń bẹ̀ wọn náà à ní ṣe é nù pé kò mọ́ wa lánàá ó ti má wa la àmẹ́yìn iṣẹ́ tí yín náà tẹ̀ ń ṣe tẹ̀ fi ń rọ́ náà ọlọ́run ní jí ó dí mọ́ yín lọ́wọ́ àmín. ìní fẹ́ ká bà yín lásìkò jẹ́ mo kí àfàwà Al-Qasimi ọ̀sọ́ hasibunallah àfà dáadáa àfà tí bùn àfà ẹgbẹ́ rẹ̀ ní nǹkan jẹ àfà tí ṣàánú àfà ẹgbẹ́ rẹ̀ àfà àtọ́lá níyàn rẹ̀ tí fi bá àwọn èèyàn lò Ajá Abdulsalami o lè rántí ó ti pẹ́ ó ṣe wáàsí kan last year báyìí ní ọ̀nà Gausibi wọ́n wá sọ fáwọn èèyàn bọ́lẹ́mi ọ̀ àlùfáìsì yẹn pé kọ́ mọ́ tójú bọlé o ó ṣe ní kéèyàn ọmọ tójú bọlé ẹ̀yin èèyàn ẹ máa tójú bọlé. ẹ tún sọ ń bẹ̀ pé ẹ máa fi mú fílẹ̀. àmọ́ kẹ́ ẹ tó tọ́jú bọlé ẹ kọ́kọ́ nàgà wo ti ń bẹ nínú ilé náà. kẹ́ ẹ tó mọ́nú bọ̀. ẹ wojú wíńdò wò. ìmáàmù àìsàn pé kéèyàn ọmọ tójú bọlé àmọ́ ń tẹ́ sọ fún ẹrú ọlọ́run tó fẹ́ tójú bọlé ni pé kọ́kọ́ nàgà wo ti ń bẹ nínú ilé tẹ́yìn ó tójú bọ̀ tọ́ ọ bá ti nàgà kọ́kọ́ wo ti ń bẹ nínú ilé o lè bá ń tọ́ fẹ́ nínú ilé o lè yíwọ́ o àmọ́ kọ́kọ́ nàgà wo kí ni bẹ́ẹ̀ gbogbo àwọn tí ń nàgà Allah subhanallah ìtọ́ da ni wọ́n ń bá
wọ́n wá ń ráyè tójú bọnú ilé náà wọ́n wá ń bà nú Ọlọ́run pàdé. gbogbo àfáà táwọn èèyàn bá ń wádọ̀ rẹ tádùn àwọn ọ̀bá gbà kì í ṣe pọ̀ ọmọ ntọ́ jẹ́ àníyàn rẹ ni ọ̀dà. ní tí wọ́n máa ń rò ní pé báyé bá tètè yẹ wọn ò ní wá mọ́ kò yé ọ ni wọ́n wà torí wọ́n tún sọ fẹ́ lómi ìpọ́dọ̀ rẹ làdúrà wọn ti gbà ntọ́pọ̀lọpọ̀ àfa oúnjẹ àlàbí ti fẹ́ẹ̀lì nu àníwò ṣe sànú bí wọ́n bá ti rí ní tí wọ́n ń fẹ́ wọn ò ní wá mọ́ tánára rẹ̀ ọ̀yà tí ó tún lọ síbítù mọ́ àmọ́jọ́ tí ń ṣe òun bá ṣe nìkan yóò lọ síbítù báyìí ni ẹ lọ. ẹ̀yin ńlá nìyẹn tó dáa ọ̀dọ̀ yín mo ti rí i pé ẹni ẹ bá fẹ́ ṣe sí àfáà fún àǹtí mi tẹ́ là fún ẹ̀ tó wá fi hàn ẹ̀ tó wá sọ fún un pé ká tó fọ hàn tún náà á fídíò rẹ̀ ìwọ náà máa wò ó gààrí tíra rẹ̀ bá bá rà tán tá a bá ń lọ á mọ̀ fi hàn pé iná là ń lọ yìí o iná là ń gún yìí o kẹ́ ẹ bá mọ̀ ń ta fowó yín ṣe àníyàn rẹ̀ ni ọba tó ṣe báyìí fún yín ẹ wá ń rówó náà ẹ wá dáná Ọlọ́run ní kémi ó lérí àwọn alikọ́sì mi lérí rẹ púpọ̀ wọ́dúrúpù aṣọ mi alikọ́sì mi ìjọba jálàbí ó kó 50% nínú wọ́dúrúpù aṣọ mi alikọ́sì mi ọ̀sọ́ ó kó 40% nínú wọ́dúrúpù aṣọ mi 10 yòókù làwọn tí ń bùn mi àtẹ̀yí tèmi náà rà fúnra mi. kọ́sì mi ìságámù ńkọ́. gbogbo yín ẹ̀ ní rìn hòhò. àmín. sọmọ pé aṣọ ọ̀pá mẹ́wàá méjì ló tún jẹ mí báyìí tó ti fún mi. sọmọ pé àdéhùn rẹ̀ ń bẹ. yọ̀sán. tọ o sì mọ ọ̀rọ̀ èyí tó ọmọ fún mi. yọ̀sán. tọ wọn náà ò ní rìn hòhò. àmín. ọba tó máa ń fi wọ́n ṣe sábàbí ire kò ní fi wọ́n ṣe sábàbí ibú. àmín. gbogbo ẹ̀yin ìyá olóríire ẹni náà gbogbo ẹ̀yin alájà aláṣeyọrí ẹni náà ń ṣe àdúrà fún yín lẹ́yìn tá a bá ti dúpẹ́ ajá wa àṣàbí Ejide Allahu Akbar gbogbo àwọn Ejide kò bá jẹ́ Ejide ọkùnrin kò bá jẹ́ Ejide obìnrin wọn kì í láhùn tí wọ́n bá fún ọ lókè Ejide tó bá láhùn eléríbú ni ọ gbangba ni ti ń sọ yìí wàláhì ìrí Ejide tó láhùn kọ́dà bá fa àbá ń jẹ́ bẹ́ẹ̀ yóò wúlò bá ń ṣe dáadáa fún Mọ̀nsúrù Ejide l'Ógbómọ̀ṣọ́ mo lè ṣe wá sí njọ́ tí bàbá rẹ̀ kú mo kàn wá fi bá àṣàwàdà mo ní Alhaja Ejide kí ló fún mi ló wà àdúrà pé mo wá bí òkú màmá rẹ̀ àbàbá rẹ̀ ó ní àfa àkìlẹ̀ fẹ́ mo ní dírẹ́fà mi yóò tí ì lọ Mẹ́kà ó ní yóò lọ lọ́dún ni wàláì àti ìdílé tó ti ṣe owó Mẹ́kà o àfa àkàlẹ́ tí ń wà mí o kò jù bẹ́ẹ̀ lọ mo tún wá pè njọ́ kejì ó ní bàbá kò nídìí ó ní bàbá ó ní kò nídìí ó ní ìyẹn ti tán nù. Ejide wa yìí náà alájà wa Ruqoyat mo wá gbúrò rẹ̀ púpọ̀ ní dáadáa ẹ rí i pé àfa wa rọ́ìdù yìí ń tẹnumọ́ pé ọ̀nà tí mo ní pọ̀ lónìí mo ti wá rò pé ní kábà gàfárì ọ̀wá gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ fún pé ń lọ bí ìjókòó kan kálukú wa ń sọ pé àfa ẹ̀ lọ ọmọlúwàbí ni ọmọ àlùbáríkà ni Al-Qasimi wa ní òun sáyìnsì kẹ wá torí wíwá yín oore ni fún ọba tó ṣàánú rẹ̀ báyìí tó lọ àjì tó oríṣi àjì ṣe láti pé ọwọ́ adé ọwọ́ ń dúpẹ́ fọlọ́hún ọ̀nsọ̀ fọlọ́hún ṣeun ọwọ́ náwó owó tí èsè níwọ̀n pátá wa débi àwa bá àwọn èèyàn bàbàrà tí wọ́n wá bọ́ dúpẹ́ fọlọ́hún kádàrá rẹ̀ yìí mà dáa púpọ̀ ajá Abdulsalami anil akidari. anil akudari la tas'al wa aikin bi anna Allah yaf'alu ma yasha'u wa in absarta
àníyàn ni. صهبك في سماء لتعلم أن ما سبق لقضاء. Alhaji wa Amode Yusuf ọlọ́mọba wọlé gbogbo àwa eléríire tá a wà ń bí báwa fún un ní àlékún àlàáfíà tó nara tán. Anil akudari. Gbogbo tí ń jẹ́ wàhálà tí ń jáburú mọ́jọ́ dájú kọ Yusuf Amode mọ́ láéláé. Látẹ̀sà àníwá àìkín bí Allah yaf'alu ma yasha'u. Alhaja wa Ejide kádàrá rẹ̀ yìí mà dáa púpọ̀ bí mo ti lọ́nu kádàrá rẹ̀ dáa púpọ̀ títí ẹ náà dáa o ìní ọ̀dà àmọ́ kálukú ọ̀yẹ kádàrá rẹ̀ òbí ti ń ṣiṣẹ́ àtọ̀nà tí ń gbà ṣiṣẹ́. Anil akidari látẹ̀sà àníwá àìkín. Ntí ó mú kádàrá rẹ̀ dáa iná ní pé kọ́ ọmọ bínú kádàrá òun kádàrá. Anil akidari látẹ̀sà àníwá àìkín. Gbogbo ẹni tí bínú oore lára ẹnìkan oore wọn ò ní kàn. Anil akudari látẹ̀sà àníwá àìkín. Bí Allah yaf'alu ma yasha'u. Eléríire tí ń bẹ ń bí sọ pé naam. Naam. Dáhùn lẹ́ẹ̀kan sí i. Anil Naam. akidari. Anil akidari. Ẹnìkan sọ pé iṣẹ́ kínní ń ṣe. Ṣé lára aṣẹ wa yìí náà? Ọwọ́ akọ́lé. Lára aṣẹ wa yìí náà? Ń gun mọ́tò. Lára aṣẹ wa yìí náà bí Mẹ́kà tí wọ́n tó ó tún lọ. Má wí bẹ́ẹ̀. Ìwọ fi kádàrá tiẹ̀ náà béèrè oore lọ́dọ̀ Ọlọ́run. Anil akidari látẹ̀sà àníwá àìkín. Ń bẹ nínú àwọn obìnrin kádàrá tó gbé wáyé àwọn èèyàn ọmọ sìn ni. Kọ́dà kò mí ní pọ́ fáyìn àbí ọ̀fáyìn. Tẹ́nìkan bá lóun ò ṣe mọ́ ẹnìkan ó lè mi tó bẹ̀rẹ̀. Tẹ́nìkan bá ní tí mo ná sú mi ẹnìkan ó lè mi tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tèmi. Èló ní máa fún ọ tí ń sakọ. Ń fún ọ lówó ọbẹ̀ ju 1 million ni èmi ó máa fún ọ ní 5 million. Dídá kọ́ kádàrá ni kádàrá rẹ ni ó bí. Anil akidari látẹ̀sà àníwá àìkín. Bí Allah yaf'alu ma yasha'u. Àdé Aburar àwọn obìnrin burú wọ́n wàá pẹ́ mítìnì wọ́n ní lágbájá àní mo lòdì mọ́ eléyìí bu ni òun nìkan làwọn ọkùnrin ọmọ wò òun nìkan ni wọ́n sì máa ké sí ẹ̀mẹ́wàá nọ́mbà rẹ̀ ni wọ́n máa wá gbà Anil akidari. Látẹ̀sà àníwá àìkín. Òun kọ́ kése kọ́ dáa jù yín lọ fa kádàrá ni fa kádàrá tiẹ̀ ni ó bí. Anil akidari. Anil akidari látẹ̀sà àníwá àìkín. Naam. Bí Allah yaf'alu ma yasha'u. Sórí kádàrá tẹlomi àárọ̀ ni wọ́n fi sí. Ìjẹ́ èèyàn ya kádàrá tẹlomi ọ̀dọ̀wọ́ ọ̀sán. Ẹ máa wò pé sì ti ń gbó lọ. Ìgbà wọn ni wọ́n fi tiẹ̀ sí. Tẹlomi ìdálẹ́ tí bá múra tí ó kú àwọn ọmọ rẹ̀ ní ọ̀padà wá jogún kádàrá rẹ̀ hùn. Anil akidari látẹ̀sà àníwá àìkín. Bí Allah yaf'alu ma yasha'u. Eléríire sọ pé naam. Naam. Wa in absarta suhbaka fi sama'i. Ajabibu ó ní ẹ̀yin sáfíìsì ṣé sáfíìsì náà wọ́n ń pa àwọn tó ń hàn jẹ. sókọ tí wọ́n ń jẹ́ náà nu. Ẹ̀yin tẹ̀ ń sáfù wa yìí. ẹ̀yin tẹ́ ń sáfù wa yìí. Ìyá dáadáa tí ń dàrẹ́ tiwọn yìí. ìyá dáadáa tí ń dàrẹ́ tiwọn yìí. Ẹ dákun ẹ mọ́sá yọ̀ǹda ìṣẹ́jú mẹ́wàá ìfún wa torí Ọlọ́run. ẹ jọ̀ọ́ yọ̀ǹda ìṣẹ́jú mẹ́wàá yìí fún wa láàrin ìṣẹ́jú nítorí Ọlọ́run. Ẹ̀dùn jẹun dúró. ẹ̀dùn jẹun dúró. Oúnjẹ lẹ́lòmíì jẹ gbàgbé kádàrá. oúnjẹ lẹ́lòmíì jẹ ló fi gbàgbé kádàrá rẹ̀ síbi tí ò yẹ kó gbàgbé ẹ̀ sí. Kádàrá ayé rẹ̀. kádàrá ayé rẹ̀. Níbi àdúrà kan ni ó ti dà níyàn. níbi àdúrà kan ni ó ti dà níyàn.
ọba múra sóúnjẹ. ọba múra sóúnjẹ. wọ́n ní ẹ dàníyàn. wọ́n ní ẹ dàníyàn. ó lóun ọjà ìtòhun ó jẹ ní ìtàn. pọpọ́fù yìí àbí kó wọn jẹ tẹni ò kankan ò ní báwọn jẹ mbẹ o. wọ́n ló ń jẹ lọ́mọ jẹ. wọ́n ló ń jẹ lọ́mọ jẹ. àwọn màláíkà tí ń sáyìn kádàrá bá sáyìn rẹ̀. àwọn màláíkà tí ń sáyìn kádàrá bá ti wá dédé òde oúnjẹ wọn kọ́kọ́ máa gbé fún. ẹ má fi oúnjẹ yìí da kádàrá yìí rú. ẹ má fi oúnjẹ yìí da kádàrá wa yìí rú. orí agbo tó pín yàn la wà yìí. agbo tún pín yàn la wà yìí. ẹ á tún kádàrá àwọn èèyàn ṣe. àfẹ́ tún kádàrá àwọn èèyàn ṣe. anilẹ̀ akidari. anilẹ̀ akidari látàṣà aliwa ìkí bí anna Allah yaf'alu ma yasha. abájẹ́ tí wọ́n bí kádàrá ẹlòmíì tí ó eríire rẹ̀ tí ó ṣe ní tí wọ́n fìtì má kádàrá rẹ̀ àwọn òbí rẹ̀ ni. ara àwọn òbí ẹlòmíì ní kádàrá eríire rẹ̀ wà tí ó bá ti rẹ́ ni re bí òun náà ní ya rere. mo sọ̀rọ̀ kan fún alikọ́njò ní wọ́n sọ rí gbogbo àwa àfa tó ń kálukú máa ṣàdúrà tí ń bẹ lọ́hùn ni nítorí ọmọ gbígbàdúrà kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àkànmọ́ ni náà ni wàhálà fi pọ̀ tó bá ṣàdúrà àbí wọ́n fún ọ ní nǹkan olóò kò ṣiṣẹ́ nítorí wò pọ̀ ọ kọ́kọ́ wo ìyá tó bí ọ àti bàbá tó bí ọ ọmọ ọdún mélòó ni wọ́n kó tó dáa fáwọn láyé sọ tètè dáa fún ọ ni àbí wọ́n jìyà ó ní òun ṣe pẹ̀lú ìjẹ́ èèyàn rẹ inú fámìlì tí wọ́n ti bí ọ sáwọn tó dáa fún lọ́pọ̀ ń bẹ àbáwọn tó burú fún ó ní òun ṣe pẹ̀lú ìjẹ́ èèyàn rẹ àwọn ọ̀rẹ́ tó ń bá rìn eléríire lọ́pọ̀ nu wọn ni àbẹ́lẹ́rí ibú ó ní òun ṣe pẹ̀lú ìjẹ́ èèyàn rẹ anilẹ̀ akidari látàṣà aliwa àìkí bí anna Allah yaf'alu ma yasha. kádàrá eríire lára àwọn tí wọ́n bí ẹlòmíì náà ló ti he èmi máa ń sọ fún ọjọ́ yìí ọ dáadáa kò sí bí ọmọ olówó ṣe lè mọ síríọ̀sì tó yóò lówó ó lè mọ nánàkúnà ó lè mọ tí ó fi ṣe tọ́wọ́ tíjọ́ ọmọ olówó ẹgbàgbé ẹ̀ yóò lówó kò nídìí kọ́ bá yín lè mú ọ̀ǹtú kò nídìí kọ́ lè bá yín wẹsẹ́ yóò lówó ó lè mọ rí nǹkan fi ṣe torí pọ́nà ibi tí wọ́n gbà yọ sóhun nù àmọ́ ó ti jogún owó kádàrá owó ó ti jogún ẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n bí. anil akidari látàṣì aliwa àìkí. alájí wa ọba lóhùn níta amadu bí anna yóò rí bá ti fẹ́ ọlá àwọn tí wọ́n fi sẹ́lẹ̀ yín lọ́wọ́ ọlá àwọn ẹni ọlá alẹ́ ṣé wà níbi tẹ́ gbé ga ẹ̀ ní lọlẹ̀ láyéláyé. wà á ní abusọ́rìtà sunbaka fi jaraba alábùrò látà àlámù ànàmọ́ sábàkọ́ lìkọ́dọ̀. kádàrá ẹlòmíì àbájẹ́ tó máa bí ara àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n kọ́ mọ́ jẹ́ kí n jẹ́ ọmọ lónìí kádàrá eríire àwọn míì ń bẹ ara ọ̀rẹ́ ni wọ́n ti kádàrá rẹ̀ sí pé ara ọ̀rẹ́ ni ó ti ṣe eríire ní òfin yẹ kó bínú mi bá ń da fọ́ọ̀rẹ́ rẹ̀ bóyá ara rẹ̀ ni wọ́n fi ti eríire tiẹ̀ mọ́ ọ̀wá ni èmi ò ní lọ́sọ̀bù rẹ̀ mọ́ wọ́n ní máa fi nǹkan wọ́n lẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti débẹ̀ gbogbo promise tẹ̀yàn bá ní yóò fẹ́ẹ̀lì rẹ̀ ni lójú wa báyìí náà ni wọ́n mọ̀ wá fún lówó lójú wa báyìí náà ni wọ́n mọ̀ rìsífù owó eríṣiríṣi àwọn ò sì ní rìsífù ẹyọ kan tó bá lè ṣe sùúrù bóyá ara rẹ̀ ni wọ́n kádàrá eríire rẹ̀ mọ́ ẹni tó mọ̀ tí ó ṣe ọ́ lóore tó rí irú ẹ̀rí lára rẹ̀ bóyá sọ́ọ̀bù rẹ̀ ló ti pàdé ẹ̀ ṣé wọ́n mọ̀ ni ọ̀wá ló ń bínú lọlé. anilẹ̀ akidari látàṣà aliwa àìkí bí anna Allah yaf'alu ma yasha. dákun wo eléríire tó ń bẹ́ ń bí sọ pé naam anilẹ̀ akidari. látàṣà aliwa àìkí. má wá di kádàrá ẹnìkan kan mọ́ má sọ ń pa kádàrá ẹnìkan kan mọ́ má sọ̀rọ̀ èèyàn lẹ́yìn mọ́ pé àmọ́ ti ń lò ní tí wò ó lò ní ọwá wà má wà ń tẹ́nìkan lò àmọ́ ti ń ṣe ní tí wò ó ṣe ní ọwá má wà ń tẹ́nìkan ṣe wà áyíkín àmọ́ ti ń fà má wà ń tẹ́nìkan fà ìwọ wà ń tí wọ́n fà wà áyíkín má wà di ń pa kádàrá ẹnìkan ti ń dáa fún wà áyíkín jọ dá ọ lójú pé bí anna Allah yaf'alu ma yasha. èyí tó jọ dá ọ lójú ni pé wọ́n bá ṣe wọ Ọlọ́run ní parí kádàrá ọmọnìyàn agbára kọ́
oògùn kọ́ wọ́n fi tiẹ̀ mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ àyè wọ́n fi tiẹ̀ mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ gbà wọ́n fi tiẹ̀ mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ọdún. وإن أبصرت صوبك في سماء mádàlá لتعلم أن ما سبق لقضاء wà ní abusari tasuba kàfi sàmáyì. وإن أبصرت صوبك في سماء àbáwọ̀ ajá tó wọn bí tó o bá rí báyìí ní abusari ta صوبك في سماء torí pé lójú rẹ làwọn ọ̀rẹ́ rẹ ń ga. àjọ bẹ̀rẹ̀ náà ni àjọ bẹ̀rẹ̀ láti kékeré ni ìsìn lókè ìsìn lókè ìsìn lókè. لتعلم àjọ lọ primary school ni bí ìgbà tó yẹ pa àjọ lọ secondary school ni àjọ pàdé university àjọ kọ́sẹ́ ni ó sì lókè mọ́ alọ́ ó sì dẹ́n táwọn wò lókèrè ẹ̀ ráwọn tí ń bá rìn bẹ́ẹ̀ dé kínní ẹ̀hún lẹ́bàá tó o bá rí bẹ́ẹ̀ lára ọ̀rẹ́ rẹ kan. لتعلم أن ما سبق لقضاء sórí o nídìí wàhálà èyí tó jẹ́ oyè ọ ni pé kádàrá tiẹ̀ nu ọ wàá fọlá tẹni tó dáa fún ni ọ wàá fi béèrè kádàrá tiẹ̀. ajá wa Ejide kádàrá gbé ọ àwọn míì dájú ọ lọ́ba ayé ò sì jẹ wọ́n kádàrá gbé ọ àwọn míì mọ̀ yẹn jù ọ lọ ayé ọ̀yẹ́ wọn kádàrá gbé ọ àwọn míì mọ̀ sẹ́jù ọ lọ tí wọ́n ṣiṣẹ́ jù ọ lọ ayé ọ̀yẹ́ wọn bí kádàrá bá wá gbé èèyàn ní nǹkan míì tó yẹ kéèyàn máa ṣe kéèyàn máa sọ pọ́lọ́ ń ṣeun ni. وإن أبصرت صوبك في السماء لتعلم أن ما سبق لقضاء. èyí tó wá ṣe lọ́dún nìyí ọlọ́mọ́kà mọ́kà ń bẹ nínú ọpẹ́ tẹ́ni ọlọ́run bá ní ọ dáa fún jẹ́ kí n jẹ́ ọmọ òdodo lónìí ìran nǹkan mẹ́rin ń bẹ bọ́lọ̀ ń bá ti lákòókò rẹ tó lérí ẹ̀ tó o bá ṣe tó o bá bọ́ mọ́ ọ lọ́wọ́ ò ní lè bá mọ́tò kú pariwo ọlọ́run pé Allahu Akbar ajabibu onítọ̀ bá ní gbọ́ mi ìmọ̀ nínú wáàsí tí ń ṣe. bọ́ọ̀ bá ní gbọ́ mi máa nínú wáàsí tí bàbá ó ṣe. gbọ́ mẹ́rin yìí. gbọ́ mẹ́rin yìí. nǹkan mẹ́rin. nǹkan mẹ́rin. tọ́ ọ bá ti lè rí opportunity rẹ̀. bọ́ọ̀ bá ti lè rí opportunity rẹ̀. má fi ṣeré o. má fi ṣeré nǹkan ní o kò dì í mú. tọ́ bá fi lè bọ́mọ ọ lọ́wọ́. bọ́ bá fi lè bọ́mọ ọ lọ́wọ́. kì í wálẹ̀ méjì. kì í wálẹ̀ méjì ẹ̀kan náà ní máa wà. Naam. وإن أبصرت صوبك في السماء لتعلم أن ما سبق لقضاء. àkọ́kọ́ tó o bá bímọ tọmọ rẹ wá lọlé kéwú tó parí kúránì tí wọ́n wá sọ fọmọ rẹ pé yóò ṣe wòlímọ̀ àbí yóò ṣe sàádà kúránì àbí yóò ṣe wòlímọ̀ tó wá múwèé bá ọ tí màálímù dá oṣù mẹ́ta àbóṣù mẹ́fà ọfọlọ́nbí ọ má bá wọn sí nínú ẹni tí ó sọ pé a ní lè ṣe é lọ́dún ní alabrar ẹ dákun ẹ máa bọ̀ ń bò jí bí mo fẹ́ kẹ́ jòkó ti alikọ́sì mi báyìí ẹ dákun bí mo ti fẹ́ nu alibarika àwọn tó bí yín èsè kékeré ńlẹ̀ yìí bàbá wa lágbára rẹ̀ naam. إن أبصرت صوبك في السماء. ọlọ́run ó jọ da fún ìyá tí ń bá Ejide sọ̀rọ̀ yìí. لتعلم tètè bá sọ أن ما سبق لقضاء. naam. إن أبصرت صوبك في السماء لتعلم أن ما سبق لقضاء. Alhaja wa Ejide gbogbo àwọn eléríire tí wọ́n bẹ pẹ̀lú rẹ̀ yìí àǹfààní mẹ́rin yìí ni wọ́n fẹ́ kàn mú ṣẹ́jú mẹ́ta náà ni. àǹfààní àkọ́kọ́ tó o bá bímọ tó lọlé kéwú tó parí kúránì tí wọ́n wá ní wọ́n ó ṣe wòlímọ̀ má bá wọn sọ pọ́ dọdún tí ń bọ̀ torí pé gbogbo ọmọ tó ké kúránì tóbi rẹ̀ wá ṣe wòlímọ̀ fún wọ́n change eré ibu rẹ̀ lọ́dún náà ṣe ríire ni. tọ́ba ní ta ń wí bẹ́ẹ̀ pé mi mo wí bẹ́ẹ̀ fún ọ tọ́mọ rẹ bá parí kúránì tó wá bá a lọ bí wòlímọ̀ tẹjọ kéwú láyìíká
aláwùdá mi rabbihim wa وأولئك ulaika هم المفلحون. ẹgbẹ́ yín ò bí ọmọ òun tẹ́ tẹ̀lé lọ tẹ́ ṣe wòlímọ̀ wọ́n change eri ibu yín ṣe ríire lọ́dún yẹn tọ́ bá wá ní change eri ire ṣe rí ibu rẹ ọdọọdún tí ń bọ̀ tọ́ ọmọ kò yíwọ́ tọ́ bá fi lè sọ pé àṣẹ lọ́dún ní ọdọọdún tí ń bọ̀ alùtọ̀ wà ìṣesítọ̀ wà lákòókò òun lọ́mọ wà ó di ọdún tí ń bọ̀ tọ́ ọba ṣe wòlímọ̀ òun kí wọ́n tó yí kádàrá rẹ padà naam. وإن أبصرت صوبك في السماء لتعلم أن ما سبق لقضاء. eríire ẹ̀kejì tí wọn kì í dájọ́ sí tó ẹ pé tó bá ti bọ́ mọ́ọ̀yàn lọ́wọ́ ó yíwọ́ òun lóbìnrin re kan tí ń wọ́kọ re àbí ọkùnrin re kan tí ń wáyàwó re ọwọ́ àpàdé ẹ̀ àbóhun lọ́pàdé rẹ fúnra rẹ̀ mí rẹ lọ sọ fún ọ pé ọkọ mi ni mo rí ọwọ́ àsọ fáwọn tí wọ́n mọ̀ sábì lù wọ́n wá lù wọ́n lè yí dá tọ́ba jọ bọ́ tóní wò bí ó ti máa ṣe tọ́ba jọ bọ́ tóní wò bóyá rẹ lòmíì tọ́ba bọ́ after next year ni o àwo lọ o sórí gbogbo ọkùnrin yìí dá wọn èyí jẹ́ ọbọ ọkùnrin yìí kún wọn èyí jẹ́ ọbọ tọ́ba ti lè jẹ́ ọbọ kọ́ bóyá rí mi ò rí mi mọ́ kí ló wí àfa yìí. وإن أبصرت صوبك في السماء لتعلم أن ما سبق لقضاء. bọ́bá dijọ́ mi yìí máa sọ méjì yòókù Inshallah. ẹni méjì òun náà tó méjì òun náà tó láyè yìí. kí lẹ wí. bọ́bá dọdún tí ń bọ̀ bẹ́ẹ̀ lómi ìnáwó bá tún lọ Mọ́kà tó pè wá. ẹni ọba fẹ́ wí méjì yòókù kó yóò ń bá ànábì kó lo òkè lẹ́ẹ̀mẹ́ta. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. inú nǹkan mẹ́rin tí wọ́n kì í postpone ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ ní kó bá yẹn pàdé kó lóun fẹ́ wẹ̀ sí Islam ọ̀rẹ́ rẹ ni kírísítẹ́nì ni ó wá ní mo fẹ́ wẹ̀ sí Islam má sọ fún un pé tó bá dọ̀la wa níjọ́ òun náà ni ọmọ mú un lọ ọ̀dọ̀ àfáà tí ó ti wẹ̀ tọ́rọ́ lè dọ̀la kẹ́mi rè ó yí kó tún ráwọn kan sọ̀rọ̀ sí létí mo wà nílé kéwú ngbà ká tó lọ àjì yìí mo bá rí ọkùnrin yẹn wọ́n bá gbọ̀ndé ìmá ń bọ̀ ìmá ń sáré bọ̀ wọ́n bá ní àfa ẹ̀dá kò ń fẹ́ rí èmi rò pọ̀ fẹ́ tọrọ owó ni mo ní kí lọ fẹ́ ó ní ẹ̀dá kò ń fẹ́ rí yín ni ó ti wá mọ èrò ọkàn mi ó ní àfa ẹ̀yìn tọrọ owó ó ti wín ní mi mo ní kí lọ fẹ́ ó ní dírẹ́fà lòun ó lóun máa ń kó ráìsì láti káyà mọ́ wá lọ́rin òun máa wá ń padà ó lóun wá kó ráìsì wá nísìn ó níbi tóun ti ń já èrò ní kíníkà ti ń sọ fóun pé kó wọ́n wẹ̀ sí Islam kó wọ́n tó padà lọ́rin tó lóun lè kú sójú ọ̀nà wàláì ó lóun wá rántí pé wájú yín lòun máa ń gbà kọjá ẹ̀mí òun wá ní ọ̀dọ̀ yín ni kó wọ́n wá ó ní ẹ máa wẹ̀ ń sí Islam nísìn ẹ má sọ pé kó wọ́n padà wá o torí ẹ̀mí òun sọ fún òun pé òun lè mọ́ dọ̀la mo ní irú ọkọ̀ wo lọ fẹ́ ó ní Ahmed mo ní ẹ̀yin ọmọ ọ̀ya ẹ máa wẹ̀ ẹ́ nísìn ẹ máa fi kalimatu shahada sí lẹ́nu ń bọ̀ má bọ̀. وإن أبصرت صوبك في السماء لتعلم أن ما سبق لقضاء. ẹlẹ́ẹ̀kẹrin òun la wá torí ẹ̀ jókòó yìí kò ní opportunity mọ́kàlí lọ kọ́ wá ní ìwọ tí ìkọ́lé eré rẹ̀ dàrú ta ló sọ fún ọ pé ọkọ̀lé kò tó kú. ajá wa Ejide ọmọ sẹ́wọ̀n púpọ̀ kẹ́yìn orí owó mọ́kà kó jọ kó sì lọ yá làákàyè ibu ni làákàyè rẹ ti sọ fún ọ pé 10 million mo lè fi rọ́ọ̀nù business di next year àti wá àtọwọ́ òun lè mọ́ di next year jẹ́ kí n sọ fọ́fọ́ kan fún ọ lónìí tó o bá mọ̀ sórí owó tí wọ́n bá dà níyàn sí àfàwà Mudasir owó téèyàn bá dà níyàn sí èyí fi ṣe nǹkan míì kéèyàn ó jèrè nǹkan mu
tó bá ti rò pé mo bá kó àjọ yìí 5 million ni àmọ́ tí mo bá kó ìwà wá 5 million sí ìfi lọ Mẹ́kà tó bá ti lè wí tó bá kó àjọ yẹn ò gbọ́dọ̀ fi ṣe nǹkan mi tó bá fi ṣòwò ó sọtì èmi mo wí bẹ́ẹ̀ fún ọ kò sí ní tó owó tó bá ti fà níyàn Mẹ́kà sí kò sí ní tó lè fi ṣe tí ó ṣe yọ parẹ́ àfi kó o fi lọ Mẹ́kà hàn jẹ́ wọ́n á jẹ́ ọmọ ntọ́mọ̀ lónìí Mẹ́kà nìkan ni wọ́n fi tọrọ gbogbo oríire kò séríire tí wọ́n fi tọrọ Mẹ́kà kọ́ wa lè kọ́lé rẹ̀ gẹ̀dẹ̀ kérìíre ọwọ́ dàrú kọ́ wa ní Ọlọ́run o mọ́sà wọlé alẹ́ tí mo kọ́ yìí Mẹ́kà ọdún tí ń bọ̀ Ọlọ́run jẹ́ ń lọ àwọn èèyàn ní eléyìí ń ṣe èrè ni kọ́ wa ní Ọlọ́run dákun wọlé mọ́tò tí mo rà yìí 50 million ní ọlọ́mọ́sà wọlé mọ́tò yìí sẹ́mílánà àjì àwọn èèyàn ní wọ́n ń sàsí wọn ni kò sí tí wọ́n fi tọrọ rẹ̀ àmọ́ Mẹ́kà nìkan tó fi 10 million lọ́hùn ọwọ́ á lè fi Mẹ́kà béèrè 100 million lọ́dọ̀ Ọlọ́hun o lè fàlùbáríkà Mẹ́kà béèrè ilé o lè fàlùbáríkà Mẹ́kà béèrè ẹ̀mí gúngùn o lè falibarika Mẹ́kà béèrè ọlá kò sí ní tó lè falibarika Mẹ́kà béèrè anilẹ akidari. anilẹ akidari látàsálì wa àyíkin bí anna lọ yẹfọlù máa yẹ ṣáà Ọlọ́run oníjọ́ bàjẹ́ fún wa. wàyí ni àbòsọ̀rìtà subaka fi sàmì. àwíyé àgbà ọmọ bẹ nínú ìyọnu Ọlọ́run. látàlámù ànàmá sábàkọ lìkọdọ. àbájá tí wọn bí àwíyé sàpọ́nlé wa púpọ̀ lánàá ní Ìbàdàn. àjọyọ̀ náà ni. níbi àjọyọ̀ ìyá ọmọ ìyá Ìlọrin 12 to 2 ni wọ́n fún mi. wọ́n ní àwíyé ní ó lo 2 to 4. àfáàrọ̀ wá sí ìyá Jàbíbù ìsìn kó mọ lánàá. àfáà bíbù kan yìí náà. ọmọ ń bẹ lára mi. aago mẹ́sàn-án aago méje la fi súná sí aago mẹ́sàn-án. bẹ́ẹ̀ni. bàtà fi bẹ̀rẹ̀ rìn táyà wa kan fọ́ ká tó dógbò mọ̀ sọ. bẹ́ẹ̀ni. àwa padà rìnrìn ìrìn yẹn ò yá mọ́ aago méjì gangan la dé bí ojú agbo àwọn alálàájì lọ jí mọ́ bí wọ́n bá déhùn lò wọ́n bẹ̀rẹ̀ ọwọ́ ni òun yọ̀ǹda kí n ṣe wá sí ní gbogbo ìgbà tí wọ́n bá parí òun bẹ̀rẹ̀ tòun kọ̀ wá ṣe báwọn ọmọ olórin wẹ́wẹ̀wẹ́ ti máa ṣe ẹ mọ̀ bí wọ́n ti máa ṣe ẹ bá ti di pápọ̀ òun wà sí ń pẹ́ jù wọ́n máa lè yin spíkà lẹ̀ kọ́lọ́wọ́n bá yin ayé wọn lẹ̀. àbí kí wọ́n máa tẹ̀sí ìlú. ẹ kíràwọ̀ wọn ó lè yin kalẹ̀ ni. àbí kí wọ́n lè yọ jẹ́ẹ̀lì. ká máa sọ̀rọ̀ lọ́wọ́ kéèyàn yọ jẹ́ẹ̀lì wọ́n yọ eríire inú ayé rẹ̀ kú o wàláì kò ṣe bẹ́ẹ̀ kọ́dà àtúnṣe tán àwa tún parí àtún pè é kí ó ti tún lẹ́yìn agbo tá n pè pé àwíyé dẹ̀kọ́ wa bẹ̀rẹ̀ Ọlọ́run ní para náà rẹ̀ ọlá àfàgbà ṣe wà á lé mi náà kí n parí ẹ̀. wàyí ni àbùsọ̀rí tàṣùbà kàfí sàmà látàlámù ànàmá sábàkọ ìlíkọ̀dọ̀. gbogbo ẹni tó bá rí owó Mẹ́kà tó wá lọ oore ńláńlá ló béèrè lọ́dọ̀ Ọlọ́run wọn èé fi pamọ́ dìgbà míì wọn èé postpone ẹ̀ ẹ̀yin obìnrin ẹ̀ máa yọ àyọ̀kọ̀rá ẹlòmíì ó rí ọkọ eléríire tí wọ́n fẹ́ ràn Mẹ́kà yóò wá ní òun ò ti ṣetán Mẹ́kà nísìnyí Alhaja àríbi dẹ́sí lòun fẹ́ dé táwọn sọ fún ọ kó ríbi dẹ́sí ọ̀tara lọ Mẹ́kà kéyìn wo kó ònu bùkátà rẹ kọ́ wá dé Mẹ́kà kó lè béèrè nítorí ọ̀fẹ́ lọ́dọ̀ Ọlọ́run oníwọ̀ kọ́lé náà òun fẹ́ kọ́lé náà òun fẹ́ ra mọ́tò náà kí ló dé tó dé Mẹ́kà kó lè béèrè gbogbo ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run iná ni Alhaja wa Ejide ṣe yìí ọmọ èké sì dùn lọ Mẹ́kà púpọ̀ èèyàn ọ̀rọ̀ agbára àti ṣiṣẹ́ láṣẹ yanjú kò sí pé èèyàn tà wá fún bẹ́yẹn ti fẹ́ kágbà ó ti wá dé yẹ́nyẹ́ kó di yẹ́gẹ́yẹ́gẹ́ Sàfà àti Márùwà ò ní rọrùn èèyàn padà mọ́ ẹran wọn lè sọ́kò ni àbájẹ́ tí wọ́n bíbí mi pé sẹ́yìn náà lẹ́ mọ wá sọ́kò mo ní ìdí òkò mi rí jọ́sìn tí wọ́n mọ́ ká mẹ́tẹ̀ẹ̀ta èmi ní lè sọ nǹkan mi ẹnìkan ò ní bá ń sọ Ajabibu ẹ lá bẹ lọ́hùn. àbí Olúwa.
mo ní tọrọ àdúrà fún gbogbo ẹ̀yin eléríire tẹ́ wà ń bí. bàbá làwọn tọrọ àdúrà fún gbogbo ẹ̀yin eléríire tá a wà láyè yìí. tó bá wà nínú eléríire yìí yòǹbó ànábì kọ́ lókè. sallallahu alayhi wa sallam. àdàkùn yòǹbó rẹ̀ dáadáa. sallallahu alayhi wa sallam. Suratul Fati ẹyọ kan. Suratul Fati ẹyọ kan. ní tọrọ fún gbogbo ẹ̀yin gbajúmọ̀ yìí. bàbá tọrọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ gbajúmọ̀ yìí. tẹ́ dúró ti Alhaja wa Ejide yìí. tẹ́ dúró ti Alhaja wa Ejide yìí tẹ́ ní òní ọ̀yẹ́. àwọn tó ti lọ Mẹ́kà náà lọ́pọ̀ nù yín. àwọn tí wọ́n ti lọ Mẹ́kà yín Alhaja náà lẹ́pọ̀. àmọ́ gbogbo àwọn tí ò tí ì lọ nínú yín. gbogbo àwọn tí wọ́n ò tí ì lọ nínú yín. ṣe rí tọdún ní ta tó bọ́ sí. tọdún ní ta tó bọ́ sí. bàbá wọlé arúgbó ti já mọ̀ pé a ti bọ́ sínú ọdún náà. bàbá wọlé arúgbó ó já mọ̀ yín pé a ti bọ́ sínú ọdún náà. oṣù ojú ọ̀run ti tún di mẹ́ta báyìí. ó ti di mẹ́ta báyìí o. tọdún ní ta tó kọjú sí. tọdún ní ta tó kọjú sí. gbogbo iye àwa tá a ti lọ. gbogbo iye àwa tá a ti lọ. dákun Ọlọ́run mọ́sà fi ta wá lọ́rẹ. dákun Olúwa fi ta wá lọ́rẹ. ẹ̀rọ àwọn èèyàn ti sàmì Mẹ́kà kínkínní. àmín. ilé tó fẹ́ kọ́hún náà ọkọ̀ kó tó ilé dìgbà tó náà. fẹ́ kọ́hún náà ọkọ̀ kó tó dìgbà náà ibẹ̀ náà ló sì dé sí. mọ́tò tó fẹ́ rà hún náà ọ̀rà kó tó dìgbà náà. mọ́tò tó fẹ́ rà hún náà ọ̀rà kó tó dìgbà hún náà. ẹ̀rù ọkọ̀ tí ń bọ̀ ọ̀hún náà pé sótò tí ì lọ́kọ̀ yìí. ẹ̀rù ọkọ̀ tí ń bọ̀ ọ̀hún náà yìí pé tó ò tí ì lọ́kọ̀ yìí. ó rí ọkọ̀ alálùbáríkà kó tó dìgbà náà. ó rí ọkọ̀ alálùbáríkà ọkọ̀ tí ó fi ọlọ́kàn balẹ̀ ó rí kó tó dìgbà náà. sórí bísínẹ́sì rẹ tí ò tí ì ṣe déédéé o. bísínẹ́sì rẹ tí èyí ṣe déédéé o. tó ṣe pé ibẹ̀ lọkàn rẹ sá wà. ibẹ̀ lọkàn rẹ sá wà. pé ntí máa fi jẹun ni. ntí máa fi jẹun rè. gbólóhùn kan náà ló nídìí. gbólóhùn kan náà ló nídìí. bí gbólóhùn kan ní bá ti wọ àdúrà rẹ gbà. bí gbólóhùn kan àwọn bábá ti wọ àdúrà rẹ ti gbádùn. innama amruhu iza arada shay'an an yaqula lahu kun fayakun. Ọlọ́run wọlé gbólóhùn ni. Olúwa wọlé gbólóhùn eléyìí wọn. gbogbo bí tọrọ ẹnì kọ̀ọ̀kan wá kù sí. gbogbo bí tọrọ ẹnì kọ̀ọ̀kan wá ṣẹ́kù sí. Ọlọ́run bá wa yanjú ẹ̀. Olúwa bá wa yanjú ẹ̀. níbi tí ìgbésí ayé Alhaja Ejide dá dé ibi báyìí. tí ìgbésí ayé Alhaja Ejide tó dá dé báyìí. tó fi wá kan Mẹ́kà. tó fi kan Mẹ́kà lọ́rọ̀ rẹ̀. tó wá darí tí wọ́n ń dúpẹ́ fọlọ́run tó wá darí tí wọ́n ń dúpẹ́ f'Olúwa báyìí. kò ní bàjẹ́ fún ọmọ. kò ní bàjẹ́ fún Ejide mọ́ o. ẹni àwa àfa. àwa àfa. a máa fọwọ́ sọ̀yà kankan. a máa fọwọ́ sọ̀yà kankan. Ọlọ́run ló fọwọ́ wa sọ̀yà bẹ́ẹ̀. Olúwa ló fọwọ́ wa sọ̀yà bẹ́ẹ̀. gbogbo ẹni tí ó bá sọ pé báwo ni tiwa ti jẹ́. gbogbo ẹni tí ó bá sọ pé báwo ni tàwọn àfa ti jẹ́. wàláhì yóò lọ ayé rọrùn. wàláhì ìgbésí ayé rọrùn ni ó lò. àmọ́ tẹ̀yàn bá fi ọwọ́ pa idà wa lójú. béèyàn bá fi ọwọ́ pa idà wa lójú. níta bá ní kọ́lọ́hún ó ṣe fún ọ ní ó ṣe o. níta bá ní kọ́lùwọ́ ó ṣe ní ó ṣe o. ọlẹ́ àpé bó ti wà yìí. wọ́lá yìí pé bó ti wà yìí. ọba bàrà àwọn àfa. ọkà àwọn àfa kún ọba bàrà wọn. gbogbo ntọ́ bá ní ọmọ náà. gbogbo ntọ́ ọba ní ọ̀nà sẹ́sìn fáwọn àfa. náà ni àfa tó ṣe síkìrì fún wa. àfa wa alẹ́ àmì ní. onígbà táwọn wá birthday. onígbà táwọn wájọ bí yín. ó ní bó ṣe náwó náà nù. àwọn dunnú ni àwọn dunnú ni àwọn dunnú ni. bàbá wọlé arúgbó. bàbá wọlé arúgbó. 50,000 ti la àpò wọn bí. ó ti lọ àpò wọn bí. gbogbo ẹni tí máa ń lè ná fáwọn àfa. gbogbo ẹni tí máa ń lè ná fáwọn àfa. tí ń lè ná fáwọn tí ò ní. tí ń lè tọrẹ fáwọn tí ò ní. tí ń tọrẹ fẹ́ bí àtàrà. tí ń tọrẹ fẹ́ bí àtàrà. tí ò rí wọn pé ńgbà wọn ò síríọ̀sì ni. wọn ò síríọ̀sì ni èmi mọ wàhálà tí ń ṣe tí fi ń rówó. Alhaja ẹ̀yin náà ò síríọ̀sì Ọlọ́run ló síríọ̀sì yín o. Ọlọ́run ló síríọ̀sì yín. Wàláhì ẹ̀ síríọ̀sì. ẹ síríọ̀sì o. Ọlọ́run ló síríọ̀sì yín o. Ọlọ́run ló síríọ̀sì yín. ẹni tẹ́ ẹ ní ò síríọ̀sì òun ó síríọ̀sì jù yín lọ Ọlọ́run ò síríọ̀sì rẹ̀ Ọlọ́run ni ò síríọ̀sì òun náà. ló fi dàbí pé ọmọ ṣe. ló fi dàbí ìgbà tí ọmọ ṣe. Ọlọ́run o. Olúwa o. Ọlọ́run o. Olúwa o. ìdarí ájì yìí. ìdarí ájì yìí. má fi bọ́lá rẹ jẹ́. má fi bọ́lá rẹ jẹ́ o. kẹ́mi rẹ̀ ó gùn. kẹ́mi rẹ̀ ó gùn sí i. kó lálàáfíà. kó lálàáfíà ara sí i. kí ọ̀nà àánú sí fún ọ. ọ̀nà àánú kó sí fún ọ sí. ibùjókòó àánú alálùbáríkà. téèyàn ti bímọ alálùbáríkà. Ọlọ́run mọ́sà bá wa fún ọ. Olúwa mọ́sà bá wa fún ọ. mọ́sà bá wa fi lé ọ lọ́wọ́. mọ́sà bá wa fi lé ọ lọ́wọ́. ọmọ alálùbáríkà. ọmọ alálùbáríkà. téèyàn ọmọ ní Ọlọ́run ó ṣeun. téèyàn ọmọ ní Olúwa ó ṣeun. èmi náà ló ṣe eléyìí fún. èmi lọ wá jogún irú eléyìí fún. ọmọ rẹ. ọmọ rẹ. ọmọ àánú. ọmọ àánú. ọmọ gbígbàdúrà. bá ń ṣe fún ọ. bá wa ṣe fún ẹ. gbogbo ẹni tí ń bẹ ń bí. gbogbo ẹni tí ń bẹ láyé Alhaja wa Ejide yìí. àwọn tí ń sunkún ọkọ. àwọn tí ń sunkún ọkọ fún wọn lọ́kọ olóore. àwọn tí ń sunkún ọmọ. bá wa fún wọn lọ́mọ olóore. àwọn tí ń sunkún ilé. bá wa fún wọn nílé olóore. àwọn tí ń sunkún mọ́tò. fún wọn ní mọ́tò olóore. gbogbo ẹlẹ́lòmíì ti wá ní. gbogbo ẹlẹ́lòmíì ti ní ó ti pé. ìyà ìfọ̀kànbalẹ̀ ní ń jẹ́. ìyà ìfọ̀kànbalẹ̀ ní ń jẹ́.
yóò máa sunkún bọ̀lọ̀ bí ẹni tí ò ní thousand yóò ó sì máa ní sunkún mílíọ̀n. bọ́ọ̀lù bí ẹni tí ò ní thousand ó sì ní millions. bọ́ba rówó kò yé bí ó ti ná kò tọ́lọ́kàn yé rẹ̀ ò balẹ̀. nítorí pé ọkàn rẹ̀ ò balẹ̀. ọlọ́run fi gbogbo wa lọ́kàn balẹ̀. olúwa fi gbogbo wa lọ́kàn balẹ̀. ẹlòmíì lè fowó ra kú ni. ẹlòmíì fowó ra kú ni. ọlọ́run o olúwa ọba má dá wa lẹ́bi. má dá wa lẹ́bi. ààrẹ ni ó dá wa. àrí ni ó dá wa. bí gbogbo wa ṣe wá dùn ya yìí nú. bí gbogbo wa bá ti dùn Alhaja Ejide bá a ti dunnú. yọ ìbànújẹ́ kúrò lọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa. yọ ìbànújẹ́ kúrò lára ẹnì kọ̀ọ̀kan wa náà. má wàá jẹ́ ìbànújẹ́ padà sínú ọ̀rọ̀ tájé má ìdílé jẹ́ náà. kí ìbànújẹ́ padà sí ọ̀dọ̀ Alhaja wa Ejide náà. gbogbo ẹni ọ̀nà ti là fún. gbogbo ẹni tọ́nà ti là fúnnu wa. ọlọ́mọdé ò di. olúwa má jẹ́ ó dí mọ́. gbogbo ẹni ọ̀nà di mọ́. gbogbo ẹni tọ́nà dí mọ́. ọlọ́run lànà fún. ọlọ́run lànà olóore fún wa. àwọn kan bẹ́ẹ̀ nù yín báyìí. àwọn kan bẹ́ẹ̀ nù yín báyìí. tọ́nà bá là díẹ̀. bọ́nà bá là díẹ̀. yóò tún sí àbí yóò tún yóò tún báká. kí gbága. gbogbo ẹni tí ń rí bẹ́ẹ̀ fún. gbogbo ẹni tọ́nà ń sí fún títún dí. ọ̀nà tí ó sí. ọ̀nà tí ó sí. tí ò ní tì mọ́. tí ò ní tì mọ́ láéláé. wọ́n sá là á fẹ́ nìkọ̀ọ̀kan wa. olúwa làáfẹ́ nìkọ̀ọ̀kan wa. àwọn ọmọ fàyàbalẹ̀. àwọn ọmọ àfàyàbalẹ̀. gbogbo ọmọ tá a ti bí. gbogbo ọmọ tá a ti bí. àwọn tí wọ́n ti gbọ́ tiwa. àwọn tí wọ́n ti gbọ́ tiwa. wọ́n sọ wọ́n dọmọ burúkú. wọ́n sọ wọ́n dọmọ burúkú mọ́ wa lọ́wọ́. àwọn tí ètí gbọ́ sí wa lẹ́nu. àwọn tí wọ́n yè tí gbọ́ sí wa lẹ́nu. ṣé wọ́n lọ́mọ àlùbáríkà. ṣé wọ́n lọ́mọ àlùbáríkà fún wa. àwa tá a láwọn òbí. àwa tá a láwọn òbí. mọ̀jà gbáwájú wọn. mọ̀jà gbáwájú wọn. jáwárí rere ṣe fún wọn. járí rere ṣe fún wọn pẹ́. ìbànújẹ́ ẹlòmíì ni kò fẹ́ rán ìyá rẹ̀ Mọ́kà. ìbànújẹ́ ẹlòmíì ni pé Alhaja náà wọ́n ti dín owó tí yẹ kí wọ́n lọ Mọ́kà. ó fẹ́ rán bàbá rẹ̀ Mọ́kà. ó fẹ́ rán bàbá Mọ́kà. ṣe bẹ́ẹ̀ nírọ̀rùn fún wa. ṣe bẹ́ẹ̀ nírọ̀rùn fún wa. ẹni ní ìṣẹ́jú kan. láàrin ìṣẹ́jú kan. má bá yẹn sàròyé mọ́jà wọn bọ́ ṣe. má bá yàn sàròyé má jẹ́ wọ́n bọ́ ṣe. tẹ́wọ́ rẹ méjì kó dàníyàn. tẹ́wọ́ rẹ méjèèjì kó dàníyàn. Allahu Akbar. àwọn ìyá tá a ti ní wọ́n mú àdúrà wa yìí. àti ní kí wọ́n mú àdúrà wa o. wọ́n sì mú wa. wọ́n sì mú wa. ẹ ní ti béèrè oore tọ́lọ́wọ́n mọ̀ ṣe fún ẹ yín. ní ti béèrè oore tólúwo fi ṣe fún yín. ẹ̀yin tá ń retí ká béèrè ká tó mú ẹ̀yin wa. tá ń retí ká béèrè ká tó ní ẹ mú wa. tá a bá ti béèrè. bàbá ti béèrè. kẹ́yìn náà mú wa. kẹ́ ẹ mú wa. gbogbo gbàtẹ́yìn náà bá ń béèrè gbogbo oore lọ́dọ̀ gbàtẹ́yìn náà Ọlọ́run. bá ń béèrè oore lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run fi lé yín lọ́wọ́. Olúwo fi lé yín lọ́wọ́. ẹ̀yẹ dàníyàn náà. ọ̀yà kálukú ó dàníyàn wa kó dàníyàn náà. bàbá wa Sultanul Waizina ọlọ́mọ sèyìn láfa àná o. má jẹ́ tẹnugbó bí ọwọ́ Ọlọ́run jẹ́ ẹsẹ́ pẹ́ Ọlọ́run jẹ́ ẹsẹ́ jìnnà Ọlọ́run jáwa náà ó tẹ̀lé yín pẹ́ kárẹ́rì rẹ̀ ṣe pẹ́ gbogbo àwọn ọmọ tiwa náà Ọlọ́run jẹ́ wọ́n sàlùbáríkà. ẹni ká tó fi ń tàbí lélẹ̀. ká tó fi ń tàbí lélẹ̀. nígbà tí Alhaja wa Ejide tó ní òun fún wa lówó àdúrà 100,000. tọ́lá wọn fún wa lówó àdúrà tí ń ṣe owó kò náà 100,000 naira. àfa wa ọ̀sọ́ asibunala. àfa wa ọ̀sọ́ asibunala. òun náà ní 100,000. òun náà ní lápò tiẹ̀ náà 100,000. àfa àrọ yìí wá ní kíyà yìí kọ́ dákọ̀ àwọn márùn kan. wọ́n ní kí wọ́n dákọ̀ àwọn márùn kan. 20,000. 20,000. gbogbo wọn sì mú wa. gbogbo àwọn nọrẹ́bù wọ́n mú wa o. àwọn míì mú 5,000 wá. àwọn míì mú 5,000 wá. àwọn míì tó mú 2,000 wá. àwọn míì mú ní 2,000 wá. bẹ́ẹ̀ ni kálukú mú wa. bẹ́ẹ̀ ni kálukú mú wa. abẹ́ lọ́hùn ọ̀tọ̀ fún yín. abẹ́ olúwa ọ̀tọ̀ fún yín. sẹ́rí owó ọ̀tọ̀ tẹ́ mú wa. owó ọ̀tọ̀ tẹ́ mú wa hùn. orí ọ̀tọ̀ tí ọmọ ìyàwó èèyàn lẹ́nu lára yín. orí ọ̀tọ̀ tí ọmọ ìyàwó èèyàn lẹ́nu lára yín. Ọlọ́run bá ń fi lẹ́nu kọ̀ọ̀kan yín olúwa lọ́wọ́. kó fi lẹ́nu kọ̀ọ̀kan yín lọ́wọ́. oore tẹ́ mọ̀ dunnú sí. orí tẹ́ mọ dunnú sí. tẹ́ mọ̀ dúpẹ́ sí. tẹ́ mọ dúpẹ́ sí. tẹ́ mọ̀ pé àwọn èèyàn rẹ̀ wá dúpẹ́ tẹ́ báyìí. mọ pé àwọn èèyàn rẹ̀ wá dúpẹ́ báyìí. Ọlọ́run fi kárí ẹ̀yin náà. olúwa kó fi kárí ẹ̀yin náà. ẹsẹ̀ àmì lẹ́mẹ̀ta. amina 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 ya Allah. Ajá Abdulsalami. ajá Abdulsalami. Suratul Fatiha ẹ̀yọ̀ Suratul kan. Fatiha ẹ̀yọ̀ kan. ẹ fi ara balẹ̀ ké. ẹ fi ara balẹ̀ ké. gbogbo àníyàn tá a dà kọ́ bá mi ó pín gbogbo kárí àníyàn tá wa. a dà kọ́ bá mi ó pín kárí wa. tí wọ́n bá ń ké lọ́wọ́. ìyá bá ti ń ké lọ́wọ́. ní tó gbìyànjú kó ṣe. èyí tó gbìyànjú tí wọ́n kàn ṣe. má jẹ́ wọn ó tí ì ké tán tó fi sanwó àdúrà rẹ̀. méjì jẹ́ wọn ó ké tán tó fi sanwó sàrà àdúrà rẹ̀. kò rí pé ìgbà tí wọ́n fi parí ẹ̀ tó ṣe subahana rabika. ìgbà tí wọ́n fi ké tán tó fi ṣe subahana rabbika. kí subahana rabika wọn bọ̀ lérí ìjòkó. kí subahana rabbika nǹkan bọ́ lórí ìjòkó. tó bá lè ṣe bẹ́ẹ̀. kò bá lè ṣe bẹ́ẹ̀. wàhálà tó ṣe láyé ò ní tó nǹkan. wàhálà tó ṣe láyé kò ní tó nǹkan. tó fi rí gbogbo ohun tó béèrè. tó fi rí gbogbo ohun tó béèrè. tó bá rí ṣe bẹ́ẹ̀. bó bá rí ṣe bẹ́ẹ̀. bisimilayi. bisimilah. Ajá Abdulsalami wàá gba tọ̀rọ̀ mi bí má bọ̀ wá bí. بسم الله الرحمن الرحيم. olúwa o a tó dé sọ́dọ̀ rẹ nírọ̀lẹ́ tòní lọ́dọ̀ Alhaja wa Ejide. الحمد لله رب العالمين.
àfa yìí ni súnmọ́ àfàwà Alhaji Abdulsalami kábàlẹ̀ ìjọ ṣeríire papọ̀. الرحمن الرحيم. gbogbo ń tó ti jẹ́ dùnú nínú ìgbésí ayé mi pẹ̀lú rẹ̀ ọlọ́mọdé ó dìbànújẹ́ mọ́ láyéláyé. مالك يوم الدين. àwa tá a ti wà òkè ọlọ́run dákun àpadà sí ibú tí ó bá wa tá a fi ní wà òkè mọ́ ọlọ́mọdé ó bá wa. إياك نعبد وإياك نستعين. eríire ọwọ́ wa ọlọ́mọgbà kú òkò tó fi mí kún fún wa. اهدنا الصراط المستقيم. gbogbo ń ta dáwọ́lé lóore ọlọ́mọsàjọ́ yọrí sí rere. صراط الذين أنعمت عليهم. olúwa o ẹni tí ó dáa fún tí ó fi dáa fún wa ọlọ́njọ́ tètè dáa fún kọ́ wájọ́ dáa fáwa náà. غير المغضوب عليهم ولا الضالين. ẹni tí ó burú fún tí ó fi burú fún ọlọ́run má jẹ́ ó burú fún wa má jẹ́ ó burú fáwa náà. سبحان من لم يعلم قدره غيره. ẹni tó lu wọn kó sí dààmú tí dààmú fi bá wa ọlọ́run má jẹ́ ó rí dààmú má jẹ́ àwa náà ó rí dààmú. ولا يبلغ الواصفون صفته. ẹni ó fẹ́ kọ́lé jórí kọ́ ẹni ó fẹ́ lọ́mọ́kà jórí lọ ẹni ó fẹ́ bímọ fún un lọ́mọ olóore ẹni tí ń béèrè ọkọ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run olúwa dá lóhùn àwa tá à ń béèrè aya olóore dá wa lóhùn. سبحان ربك gbogbo ń tá a fẹ́ olúwa ẹ máa bá wa fẹ́. رب العزة عما يصفون. gbogbo ń tá a fẹ́ olúwa ẹ dákun ẹ má yà á yà wá àfẹ́ ẹ̀yin náà ẹ má bá wa fẹ́. وسلام على المرسلين. gbogbo ẹni tó ti já lulẹ̀ olúwa bá wa gbé e sókè àwọn tí wọ́n ń bẹ lókè olúwa má já wọn bọ̀. والحمد لله مولانا سلطان الواعظين. رب العالمين. سبحان ربك مولانا سلطان الواعظين. رب العزة عما يصفون. ìntẹ́ dáwọ́lé ìntẹ́ dọ́kànlé ìntẹ́ padà máa dáwọ́lé tẹ́tù máa dọ́kànlé ọlọ́mọ́sà máa mú yọ rí sí rere fún yín. وسلام àtọ́mọ̀ àfẹnubí على المرسلين. àtọ́mọ̀ àfarabí ọlọ́mọ́sà já sàlùbáríkà fún yín. والحمد لله رب العالمين. سبحان ربك. gbogbo àwọn àlùfáà àfáàwọ̀ ọlá arúgbó àfáàwọ̀ alájì tuntun ajé tó máa bí àfáàwọ̀ ọ̀sọ́ àsìbúlọ̀lá àfáàwọ̀ atáìkáyìn kọ́dọ̀ òfin dérí gbogbo àwa yìí náà ọlọ́run dákun gbígbàdúrà ọlọ́run má yọ kù lára wa. رب العزة àfáàbù عما يصفون. ọlọ́run bá wa ṣàánú ẹ̀yin náà àfáàmúdà kó ṣàánú yín kó ṣàánú gbogbo wa náà lápapọ̀. وسلام على المرسلين. àwọn èèyàn yéèyàn olúwa tarí wọn sí wa àwọn tí wọ́n ń bẹ lọ́wọ́ wa ọlọ́run má jẹ́ wọn bọ́. والحمد لله Sẹ́wọ́lẹ́rú tí ó máa dúpẹ́. رب العالمين. ọlá títóbi ọlọ́run láàánú ọlọ́run. nígbà tí wọ́n ń sọ̀kalẹ̀ subahana náà ni Maulana Sheikh Sulaiman kun fayakun àwọn ni wọ́n wọlé bọ̀ yìí nígbà tí baba Sohibul Bayan Watibuyan tí wọ́n sọ̀kalẹ̀ wá sí. olólùfẹ́ baba wa Sohibul Bayan púpọ̀ náà sì ni Maulana Sheikh Sulaiman kun fayakun Opeyemi níyọ̀ǹda àwọn àgbàlagbà wọ́n ní bí baba kun fayakun bá ti jókòó gẹ́gẹ́ bí tí ó dùn mọ́ wọn tí ó sì dùn wọ́n tá a bá ṣe é lójú wọn báyìí wọ́n ní yóò dùn wọ́n wọ́n ní owó kò ní baba Sohibul Bayan látọ̀dọ̀ yín sà wọ́n ní ń béèrè sà baba kun fayakun owó 20,000 naira wọ́n ní látọ̀dọ̀ baba wa Sheikh kun fayakun sí ọ̀dọ̀ baba wa Maulana Sohibul Bayan Watibuyan ìyá wa Amira Ajison ìyá mi dáadáa mo kì í yín o ẹ mọ̀ wá dáadáa aláwọ̀ ayé bẹ́ńbẹ́ yèyí oge wọ́n bẹ́ńbẹ́ nínú àwọn olóríire ọlọ́run níjẹ́ máa padà síbú ọlá nàbì nígbà tí a fi ń lọ sọ́dọ̀ bàbá Ìmámù Ajétúmọ̀bí láti bá wa rábànà ìjókòó yìí gẹ́gẹ́ bí àṣẹ bàbá kun fayakun ọlọ́run níjẹ́ máa padà síbú ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run aláàkéwúdà kun fayakun ń pè yín owó 20,000 látọ̀dọ̀ bàbá kun fayakun sí ọ̀dọ̀
bàbá wa Sohibul Bayan afamuda dúró ti bàbá kún fàyàkùn èlò ń tiwa dúró ti wọ́n sẹ́ tètè dúró ti wọ́n mo ti wà lọ́dọ̀ bàbá àmọ́mú báyìí yẹ́sà bàbá kún fàyàkùn èlò ní ti àwa ọmọ bàbá àmọ́mú ajẹ́tùmọ̀ bí rárá o láyé ìjọ wo láti fojú kàn yín gbẹ̀yìn ìmámù dà wálẹ̀ fún yín mójútó wa lẹ́yìn ìmámù bàbá kún fàyàkùn èlò lẹ́sẹ̀ sà yẹ́sà èlò lẹ́sẹ̀ 10,000 ó dà àgbàwẹ̀ ọlọ́run jẹ́ mọ́ wa dáadáa sà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بابا أبكر مولانا الخليفة عمر الفاروق بابا تندي Sohibul Bayan Watibuyan. Tí èèyàn bá wí bẹ́ẹ̀, oríire rẹ̀ yóò tún pọ̀ sí i. Adamallahu hayatahu. Àwọn àlùfáà tí a jọ ṣàdúrà bàbá, àwọn náà ni a jọ wà níjókòó yìí. Bẹ̀rẹ̀ láti rí àfáàgbà Sheikh Mikail. Allah. Alhaji ọlá arúgbó. Kún eléyìí tẹ́ ti ṣe tẹ́lẹ̀. Ajẹ́ Ahmadu wa láti ṣe àwíyá àgbà. Allah. Kún eléyìí tẹ́ ń ṣe fún bàbá tẹ́lẹ̀. Àfáàgbà Muhammad al-Qasim. Al-Qasimi Ọ̀ṣọ́ Asibunallah. Àfáàgbà bàbá aládùá. Tí wọ́n máa fi àdúrà bọ́ gbogbo ayé. Fadilatu Sheikh Suleiman bun Mahmud Ibrahim Opeyemi kun fayakun. Allah. A ti fi gba kan ṣàdúà olóru ń jò ní aláàárọ̀ là ń ṣe lọ́wọ́ báyìí. Ọlọ́run dákun gbàdúrà gbogbo wa o. Àmín. Sàálítùkà ya Aminu. Sàálítùkà ya Aminu. Bàbá bàyá ni gbogbo ayé fẹ́ gbọ́. Bẹ́ẹ̀ bá ti lọ fagùn, ayé ó béèrè pé èsì bí wọ́n ti parí wá sí kí ni tiẹ̀. Kìkì ìláyé bílẹ̀ àmínì ìrọ̀dàtì. Dédé bẹ́ẹ̀ ti fẹ́ kọ́lọ́hún máa bá yín ṣe é tí ń bá yín ṣe yí bàbá. Bí kúnkún yẹ kún. Ọlọ́run ò ní sọ pé òun ò ṣe mọ́. Ya Rabbi kun azaliyatan. Bísí hatil àádọ́ì. Ìzíyàn wà máa náwí. Bàbá ọlọ́run jẹ́ lu àlàáfíà kalẹ̀. Wà á fi àtìlẹ̀ àìnẹ́yìn súnmọ́lẹ̀ basirati. Alibasira kí ìrìnà èèyàn kọ́ kalẹ̀. Ọlọ́run bá wa ṣe fún bàbá Sohibul Bayan. Biti jani khatimil wilayati Mustafa. Sa'idun Sa'idun wa mas'udun. wa mas'udun wa sa'adun jami'uhum. Èèyàn kí ráyé wájú báyìí náà lọ bàbá. La amurika Bí wọ́n ti máa ráyé wá náà lẹ́rìí wáyìí. La amurika turan. Rabbi sa'idi jamaati. Bàbá gbogbo tí ń jẹ́ yìí táwa náà jẹ́ kan ń bẹ̀. Oríire wa lẹ́ẹ̀mọ̀ sẹlibireti ní gbogbo ìgbà. Kúnkún yẹ kún ya Rabbi. Bí ti já ní kò sẹ́mi rẹ̀ ń bì ní. Khatimil wilayati Mustafa. Bíbára hámà. Ibarahama zil. Bàbá kó báyìí kún ti ṣe àmín. Ìdílé àti kí wasilati. Wọ́n parí rẹ̀ síbi kúnkún yẹ kún. Bí kúnkún yẹ kún ya Rabbi. Bàbá ti wí subhanallah lókù. Kun azaliyatan. Àwíyá àgbà la fẹ́ gbọ́. Bima bayna kafi. Summa nuni aniyati. Bí kúnkún yẹ kún ya Rabbi. Àwíyé kó wá o. Azaliyatan. Bàbá mi, Ọlọ́run járe yín pẹ́sà. Bima bayna kafi. Àwíyé àgbà. Summa Ọmọ àlùbáríkà. nuni aniyati. Ò ní jábọ́. بما بين كافي ثم نون أنيتي بكون كن يكون ọmọ يا sórí rẹ̀. ربي Òsì òye mi rè. كن أزلية Òsì kún báyẹ̀ kún nù ní. بما Ṣé ti yín ni àbí ti بين jàmáà tí wọ́n- كافي
ثم نون أنيتي alára kí wọ́n sì jòkó bẹ́ẹ̀. ثم نون أنيتي. alájà wa Àbíkẹ́ Jamansura Kunba Yakun ọlọ́run ní bọ́lá yín jẹ́ ẹ ní makoro la haula láṣẹ baba Sohibul Bayan láṣẹ baba ọlá arúgbó láṣẹ baba Kunba Yakun wọ́n ní subhana rabbika yìí kájọ sí látòkè délẹ̀ bismillahir rahmanir rahim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalina walhamdulillahi rabbil alamin. Are we on stage? Aja Ahmed Awiye, bismillah. Al-Kasimi